ẹ jẹ́ kí n mọ̀ kí gbogbo ọmọ káàárọ̀ oòjíire nílé lóko lódò lẹ́yìn odi ìjàmbá ò ní ṣe yín, ìbànújẹ́ ò ní kàn yín, atukù sinmi ò ní ọ ń bọ̀ lóko ọ ń bọ̀ lódò. Yorùbá ní kò sí ti dé kọjá ogun, tàwọn agbésùmọ̀mí yìí tó dé bá wa yìí ọmọ kọjá bẹ́ẹ̀. Àtìlú tó wà nípínlẹ̀ Ọ̀yọ́ àtìlú tó wà nípínlẹ̀ Ọ̀ṣun kálukú ti gbélẹ̀kùn tì. Wọ́n ní the fear of Boko Haram is the beginning of wisdom. The fear of àwọn ajínigbé is the beginning of wisdom. Tó bá ń gbọ́ gbégbégbé bó bá dákẹ́ mọ́lẹ̀ wọ́n gbèsè ìkúlé rẹ̀. Ń béèrè mi ni pé ṣé dídéjúmọ́lé lọ̀rọ̀ kàn? Ọ̀ ń gbọ́ gbégbégbé ó déjúmọ́lé iwájú ta tàbí ẹ̀kúlé ilé rẹ̀ náà wọ́n gbé sí. Ojúlàlá kan fi sọ́rí ni ká fi ṣe o. Gbogbo ìlú pátápátá ìpínlẹ̀ Èkó nìkan ló bọ́ lọ́wọ́ jàǹbá. Ìpínlẹ̀ Èkó ò ní gbó tẹ́nìkan kan sàpamọ́ sí àfẹntí ó sàpamọ́ nú òkun, àfẹntí ó sàpamọ́ nú ọ̀sà. Kò síbi téèyàn ó jiyàn gbé tí ó gbèyàn lọ lÉkòó. So kọ́lọ́ má jẹ́ jàǹbá ó ṣe wá. Gbogbo ilé nípínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n ti tilẹ̀kùn. Mo gbọ́ débi pé ilé ẹ̀kọ́ Federal Girls College wọ́n ti ṣílẹ̀kùn fáwọn ọmọ bẹ̀. Wọ́n sì ti pa àwọn òbí wọn pé kán wá má àwọn ọmọ wọn. Níbo la ń lọ Nàìjíríà? Níbi tá a pè ní Federal Girls College, èmi rò pé ilé ìwé ìjọba ni. Kí ló ètò ààbò tí ń bẹ ń bẹ? Sókúnjú òṣùwọ̀n. Ilé ìwé tàsìkò yìí láì ìgbà tá à ń lọ ilé ìwé, gate man tá a máa ń ní láti dẹ́rù bá kẹ́kọ̀ọ́ ni kọ́ mọ́ bá léètì àti kẹ́ mọ́ bá jáde during the school hour. Àwa sì máa jáde. A ní fáàmù nínú ibẹ̀ lágbà lọ bí tá a bá ń lọ nígbà tá à ní gbẹnu géètì. So ní ìsìn ó ti kọjá bẹ́ẹ̀. A ní gate man nìkan ò tó nílé ìwé mọ́. Security gidi tí wọ́n ní jagamu gidi ń tọrọ dà nìyẹn. Yorùbá ti sọ wọ́n lásọ ọ̀gbàlá dá fúngbà. Bẹ́yẹ bá ṣe fò láṣẹ sọ̀kù ẹ̀ bọ́mọ bá ṣe rìn láṣẹ sànẹ́ ẹ̀. Ó yẹ túmọ̀ sí wípé ayé àtijọ́ ń gbà táwọn oníṣẹ́ aláyé àtijọ́ láyé ìgbà kan nù. Bìrìbìrì láyé ń yí. N tí ò dúró dẹnìkan àsìkò ni. Báyé bá ti ń yí bọ̀ bá ti báyé ó dúró sójú kan o dáríà. Ọlọ́mọjà wà lójú kan bí adágún odò. Gbogbo ọmọ káàárọ̀ oòjíire bí. Ńbo la ń lọ? Ńbo la dé? Ńbo la ń yà gangan? Kí ni ń ṣe wá? Kí la kó kọ́ra? Kí la kó rọ́rí? Láyé àwọn baba ńlá wa ńgbógun làwọn máa ń jà káàkiri. Ǹjẹ́ àwa ti sẹ́yìn tí ẹ̀ lè jagun rárá? Àwọn ajínigbé ẹ̀ wá sọ àdojo. Ọ̀pọ̀ ló lè jáde gbangba mọ́. Wọn ò fẹ́ jẹ́ kán já wọn gbé. Tìbá máa ń pé olè tó gbé kàkàkí ọba ńbo ni ó ti fọ́n. Ní ìsìn wọn ń gbé kàkàkí ṣeré ni o. Kódà iwájú ilé ọba gan wọ́n ti ń fọ́n. Àwọn ajínigbé ń jí ọba gbé láàfin. Ajínigbé ń pa ọba síwájú ààfin. So what do you mean by olè tó gbé kàkàkí ọba? Àti kàkàkí àtọba gan kọ́ wọ́n ti gbé wọn. So ńbo nìran káàárọ̀ oòjíire ń lọ? Ìbéèrè tèmi nìyẹn, ìbẹ̀rù mi nìyẹn. Because korun ni ó ń dò yìí ká ní lọ. Bí eré korun ni ó ń dò yìí ká ní. Àwa tá a já lágbára tẹ́lẹ̀ àwa lè ju sóòdí lọ. Àwa tí gbogbo ẹ̀yà máa ń bẹ̀rù láti kọlù. Àwa dẹni tí wọ́n ń kọlù níjọ́ jẹ̀tẹ́. Ẹgbẹ́ wọn kàn ẹ̀ ń ta wa anyhow. Ẹni tí ó ẹ̀ ń ta Yorùbá tẹ́lẹ̀ yóò múra. Ọ̀rọ̀ kan ni mo gbọ́ lọ́dún ṣé 1990
so máa tó 1994 ṣá jẹ́ kí n pé 1994 ńgbà tá a máa ń ṣàgbàró káàkiri níbi tí wọ́n fi ṣe Federal Girls College nísìn UP ní láyé ìgbà yẹn Teachers Training College ni wọ́n fi ṣe nígbà wọn àwọn tó ṣe grade 2 níbẹ̀ wọ́n máa ń lọ a máa wù àǹgbà náà àmọ́ pé ó sì nǹkan kan Teachers Training College wọ́n máa wọ white èmi sì like nǹkan tó bá jẹ́ white so àwọn ìyá tí wọ́n bá wọn dáná oúnjẹ àwọn lecturer àwọn kọ̀ọ̀kan máa ń wá dáko wọ́n máa ń dáko ẹ̀gẹ́ wọ́n ń dáko gbàdo dáko ẹ̀fọ́ dáko ata àwa làá lọ máa ń bá wọn ro nígbà náà wọ́n sì ní canteen bàbá ti ṣiṣẹ́ tán rọ̀lẹ́ àwa náà lọ canteen wọn oúnjẹ ọ̀fẹ́ àwa náà jẹ kò sí báwọn federal government náà ló ní wọ́n dẹ̀ ń dáná oúnjẹ fáwọn àwọn tó wà tó ń ṣe grade 2 àwọn tó wà ní Teachers Training College so ńbẹ̀ ńlá wà ńjọ́ kan lòjò wá rọ̀ yíbo adẹ́mu kan ló wá dé ó sọ gbólóhùn kan jọ́ náà lọ́hùn ò sì gbàgbé títí dìsìn ó ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ Yorùbá àwà báyìí Haúsá àwà báyìí Ìgbò àwà báyìí ó ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ Yorùbá àwà báyìí Ìgbò àwà báyìí Haúsá àwà nílẹ̀ẹ́lẹ̀ ṣùgbọ́n báyìí Haúsá àwà báyìí Ìgbò àwà báyìí Yorùbá àwà nílẹ̀ẹ́lẹ̀ 1994 ǹjẹ́ mọ̀ pé nǹkan púpọ̀ tí máa ṣẹlẹ̀ ńgbà yẹn ẹ̀ ń bá rántí dáadáa nǹkan púpọ̀ tí máa ṣẹlẹ̀ jù pé àwọn Haúsá Fúlàní ni wọ́n ń dórí àga rẹ̀ lọ so ọ̀rọ̀ yẹn wá ń pẹ́ kó tó máa nítumọ̀ sí mi unfortunately mi ò lè dá yíbo ẹlẹ́mu mọ́ nísìn bí n bá tiẹ̀ sọ pé mo fẹ́ rí o kí n sọ pé Mr. Man wetin you talk that day e don come to pass o n ò lè rí mọ́ n ò dá mọ̀ tí n bá tiẹ̀ rí so but ọ̀rọ̀ tó sọ ń gbà náà ń sì ń laago gbọ́n nínú ọpọlọ mi alright ilé ìyún kọ́ ló gbé mi wá n tó gbé mi wá ni pé ṣé àgbàgbé Akin ọmọ ta nílẹ̀ Káàárọ̀ Oòjíire tàbí kí n sọ pé lára Akin ọmọ ta nílẹ̀ Káàárọ̀ Oòjíire ṣùgbọ́n ilé tọ́ láyà bíi kìnìún tó ṣetán láti gbìjà aran rẹ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho wọ́n ń gbìyànjú láti register security network because móòdù tí wọ́n fi gbé Àmọ̀tẹ́kùn kalẹ̀ kò fitting pẹ̀lú olóyè Sunday Adéyẹmọ Ìgbòho 100% reality Ìgbòho ò dẹ̀ sínú ẹgbẹ́ kankan kò sẹ́gbẹ́ Àgbẹ̀kọ̀yà kò sí OPC kò sí nǹkan kan ṣùgbọ́n Ìgbòho náà láwọn akin ọmọ o Ìgbòho láwọn akin ọmọ ni wọ́n dángájíá tán kúnjú òṣùwọ̀n dáadáa ọ̀pọ̀lọpọ̀ àwọn akin ọmọ náà ni wọ́n ṣetán láti darapọ̀ mọ́ Ìgbòho ṣùgbọ́n a fẹ́ ṣe gbogbo nǹkan kó wà lẹ́gàlì Ìgbòho wá fẹ́ rẹ́gísítà security network ó pè é ní Ìrú Ẹkùn security network èmi ò mọ tí ó dé tí ìjọba ò fi lè approve ẹ̀ àwọn ẹgbẹ́ kan tí wọ́n pera wọn lẹ́gbẹ́ olórí burúkú kan àbẹ́gbẹ́ àdánù kan wọ́n wá kóra wọn jọ wọ́n wá ní àwọn o kíjọba àpapọ̀ kí wọ́n má fọwọ́ sí security network tí Ìgbòho fẹ́ dálẹ̀ wọ́n á ní bí ìbá ṣe pé èèyàn fẹ́ ṣòfò torí èèyàn burú táyé èèyàn fẹ́ bàjẹ́ wọ́n rí mufti ọ̀dà tiẹ̀ kalẹ̀ ó kó yúnífọ̀mù sí wọn lọ́rùn wọn ò takò wáyé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho mọ̀ wá ní ó possible kó jẹ́ pé àwọn ẹgbẹ́ yìí àwọn gangan náà ń bẹ nínú àwọn tí ń fogun jà nílẹ̀ Káàárọ̀ Oòjíire wọ́n wá ti wá mọ̀ pé gbogbo òòṣà ní jobi lẹ́rọ̀ tọ́ba kan tọ̀yà ariwo ọ̀gbálẹ̀ yóò gboko wọ́n ti mọ̀ wípé ọ̀dà adìẹ ní bá wọn tán tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹyẹlé ní bá wọn tán tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí Ìgbòho bá fi lóore ọ̀fẹ́ yẹn gbà yóò dìta díẹ̀ o ọwọ́ mélòó ládìẹ ó fi tán tí ó fi tán nìsín so ìbẹ̀rù bójú ìkáyà sókè ọ̀hún lólórí burúkú wọn fi wá lọ fi àwọn ẹgbẹ́ ọmọ Yíbò ni àbí náà fi wá lọ fi àtẹ̀jáde síta
mo sì mọ̀ wípé wọ́n ọmọ Yorùbá tí wọ́n náà gọ àgọ̀dọ́ kan tọpọlọ ò sì ṣiṣẹ́ dáadáa, wọ́n náà bá wọn pín, wọ́n náà bá wọn kọ́mẹ̀ntì síbẹ̀ bí eré bí àwàdà, wọ́n náà bá wọn ṣàtakò, nǹkan má forúkọ lẹ̀ o, nǹkan má forúkọ Ìgbòho lẹ̀ o, nǹkan. Now àtẹ̀jáde kan jáde lónìí níbi táwọn kan ti fi àwọn picture kan síta nígbà tí láwọn ọmọ kéékèèké tí wọ́n ń nà tẹ́yìn wọn bó tí àpẹẹgbá hàn lára wọn. Àwọn èèyàn kan wá ní àwọn ọmọ tí àwọn onísùmọ̀mí kó ní Ẹ̀ṣẹ́ẹ̀lẹ̀, àwọn student, àwọn akẹ́kọ̀ọ́ ọmọ kéékèèké tí wọ́n kó yẹn, wọ́n láwọn ni. Àwa ni báwọn èèyàn bá fẹ́ dààmú tí wọn ò sì fẹ́ k'Ọlọ́run dà wọ́n láàmú, kí wọ́n má kó àwọn òbí àwọn ọmọ yìí sínú ìkáyàsókè o. Ẹni tí ò bá ti fẹ́ k'Ọlọ́run dààmú òun, tó bá ń fẹ́ content, ronú jinlẹ̀ kó o tó wá content. Tó bá ń fẹ́ traffic, ronú ẹ̀ jinlẹ̀ dáadáa kó o tó wá traffic. Because at the end of the day, traffic tó Ọlọ́run wá, content tó Ọlọ́run wá, àwọn èèyàn tí ń wá náà ni ó padà mọ́ ṣépè fún ọ ńgbà tó jẹ́ wípé wọ́n tán bá ti rí pé n tó pe àwọn sí n tí ò ní túmọ̀ ni. Ẹ má jà dààmú o, ẹni tí ò bá fẹ́ dààmú kó má dààmú o. Àwọn òbí àwọn ọmọ yẹn mọ́ kó wọn láyà sókè kí wọ́n má rò pé àwọn ọmọ àwọn ni. So eléyìí láàyè ọ̀tọ̀ Awogede ń gbé, wọ́n wá ní sẹ́nétọ̀ kan lọ́wọ́ kọ́ fi ìta oríṣiríṣi sáà là ń rí, wọ́n tún lọ apologize ń pé kò rí bẹ́ẹ̀ o. Àtẹ̀jáde ìròyìn, àtẹ̀jáde àwádìí tá a wá rí kò ní wípé àwọn ọmọ òun àlùmọ́jìrì ni wọ́n ti wà lọ́dọ̀ ọ̀gá kan tẹ́lẹ̀tẹ́lẹ̀, àbá àfáà kan, eléyìí ló ṣe wọ́n báṣubàṣu. Ṣé mọ̀ wípé bá a ní ìyálà ahun kò sẹ́ni tí hun sí òbí olóbi, kọ́lọ́ mọ́lẹ̀ ẹlẹ́rù kò nídìí ẹ̀rù rẹ̀. So lókè ọya kò sókọ méjì tá a lè pè wọ́n, tàbí tèmi máa ń pè wọ́n ní anùmọ́dárò, bíi ṣíbí oníke. Anùmọ́dárò ẹ mọ̀, sẹ́yìn ò bá wa lọ patí láyé àtijọ́ ni, ẹ bá wa lọ patí láyé àtijọ́. Àwọn ọmọ tí àwọn ṣíbí oníke tán fi máa ń fún wa lóúnjẹ tó jẹ́ pé bọ́ọ̀ bá mu lọ lé wàhálà ti ẹni, àwọn tó rà gan ti rà níra pé ẹ lè jí lọ. Torí oríṣiríṣi nǹkan ní ṣe wá, ọ̀pọ̀lọpọ̀ lọ patí wọn ò kì í sí bíbà pò lọ, ọ̀pọ̀lọpọ̀ lọ patí wọn ò fọ́n lọ́tí onígò, wọn ò fọ́n ní ẹlẹ́rìndòdò onígò, wọn ò sì kínú báàgì wọn ò mú lọ lé. Wọn ní kíá pé ẹnìkan ní ń ta ọtí, Yorùbá sì sọ wípé ìgò ní dọlọ́tí, ẹ sì kógo wọn lọ lé. Ẹlòmíì ọjẹ tán yọ káwò tí wọ́n wá fi sáàfù wọn lọ lé, níbi tí ìṣẹ́ àtòṣì tó ti báwọn èèyàn kan múlẹ̀ bí ẹ̀gbẹ́ sudé. Gbogbo ẹ̀ náà ládì lérí ìjọba. Tàyè ìjọba ọ̀tọ̀, tàyè tiwa gangan ọ̀tọ̀, kò sẹ́ni tí ń jẹ́jọba jàwé èèyàn ẹlẹ́ran ara náà lọ. Àwa yìí náà níjọba. Ń bá di sẹ́nétọ̀ lọ́la nísìnyí, ìwánú mi náà ni màá hù. Bórí bá sọ mí di gómìnà lọ́la, ìwánú mi ni màá hù, bó tiẹ̀ jẹ́ pé n ò lè jẹ́, lórí n ò lè ṣòṣèlú. Wọ́n yìí sì ìpogun lélẹ̀ dọ́mọ oko, wọ́n yìí sì mú ìfà lọ lé wá báyàn lórí ọ̀rọ̀ òṣèlú, wọ́n sì tún máa mú wá báyàn o. All right, àtẹ̀jáde tẹ́gbẹ́ ọ̀hún fi ìta. Ẹ ti ẹ̀já béèrè ìbéèrè kan lọ́wọ́ ara wa. Orílẹ̀-èdè Nàìjíríà ní ìṣòro lónìí, abẹ́rùpá ní ìṣòro ni, a ní problem o. Insecurity yìí ó ti ń bá wa jà láti ọdún mọ́dún. Kò sí African countries kankan tó bá wa dá sí. Kò sí African country kan tó condemn tí ń ṣẹlẹ̀ lọ́dọ̀ wa. Kò sí African country kan tó nawọ́ ìfẹ́ láti ràn wá lọ́wọ́. Kí wá ni máa ń ṣe Nàìjíríà tó yẹ pé ibi tí wọn ò pè wá sí làwa máa ń yọnú sí, la máa ń yọjú sí.
wọ́n fẹ́ dìtẹ̀gbàjọba ń bì kan àti sáré lọ bẹ̀ wọ́n fẹ́ dìtẹ̀gbàjọba lórílẹ̀‐èdè Nàìjíríà ààrí ṣẹ́gun àbí ṣe pé wọ́n fẹ́ dìtẹ̀gbàjọba lélẹ̀ gbà táwọn onísùnmọ̀mí ń gbé sọ́jà ọ̀gá sọ́jà tí wọ́n ń pa àwọn onísùnmọ̀mí ń lọ bárékè sọ́jà wọ́n ń pààyàn ń bẹ̀ wọ́n ń jìyàn gbé nínú báràkì sọ́jà. So ọ̀nà owó tó wá náà fẹ́ fi gbàjọba jẹ léyìn lọ. So now dáàdì mi kan ti kọrin sẹ́yìn Tìmí Òṣùkọ̀yà ọ̀pọ̀ orílẹ̀-èdè láfíríkà láti ràn lọ́wọ́ ta ti gbèjà wọn sẹ́rántí orin yẹn Liberia pẹ̀lú Sierra Leone ìdààmú tiwa ló délẹ̀ yìí o a ò rẹ́ni kọ́ free Nigeria free Mandela free Mandela ìdààmú tiwa ló délẹ̀ yìí o a ò rẹ́ni kọ́ free Nigeria ọ̀pọ̀ orílẹ̀-èdè láfíríkà láti ràn lọ́wọ́ ta ti gbèjà wọn Liberia pẹ̀lú Sierra Leone. Any country tí nǹkan bá ń ṣe Nàìjíríà àti sàlùtójúbọ̀ lọ àti sọ̀kánjú àlọ wàhálà tiwa gangan àrísẹ́tù. Mo wá béèrè lọ́wọ́ ara mi pé ẹ dákẹ́ ń bọ́n la African Union kí lójúṣe African Union kí lójúṣe ECOWAS eléyìí ló jẹ́ kí n fẹ́ràn àwọn orílẹ̀-èdè tán kù lára ECOWAS Niger, Chad àti Burkina Faso. Yorùbá lórò tá a bá ń ṣe wọ́n ní bá a bá bẹ́ẹ̀gùn ilé bá bẹni fọ́dún méje tí ò gbé ni kí ló dé tá a filẹ̀ káwọ́ sàmì ìbọn torí eégún tó fógún ọdún tí ò rówó mú wálé tí ò lérò lẹ́yìn ọ̀yá pàtì ká gbé gẹ̀lẹ́dẹ́ lárugẹ. Kí láǹfààní ECOWAS mo fẹ́ jẹ́ kẹ́yìn ọ̀jọ̀gbọ́n bá mi kẹ́ ẹ sọ fún mi o kò yé mi o kí láǹfààní African Union kí la unite sí union wo la wà nínú ẹ̀ tí ò fún wa ní benefit kankan no country in Africa lọ́ẹ́fà kéde àtìlẹ́yìn fún Nàìjíríà no country within ECOWAS tó pọ̀ mọ́ ogun mẹ́wàá rèé àwọn fẹ́ fi ran Nàìjíríà lọ́wọ́. Àwọn European country wọ́n dẹ̀ gbé NATO kalẹ̀ pẹ̀lú Amẹ́ríkà bọ́ bá kojú kan nu country tó jẹ́ NATO gbogbo NATO pátápátá ni ó dìde ó sì lè dá wọn mú Amẹ́ríkà ń bẹ nu NATO ọ̀pọ̀lọpọ̀ country ló wà ń bẹ Spain wà ń bẹ oríṣiríṣi country ló wà ń bẹ àwọn ìlú alágbára Poland ní Ukraine náà fẹ́ darapọ̀ mọ́ tó di wàhálà sí wọn lọ́rùn tí Russia sọ pé láíláí wọn bí ń dá ẹ lè darapọ̀ mọ́ NATO k'Amẹ́ríkà wá kó nǹkan ìjà ogun sí kọ́ńtírì yín kọ́rọ̀ mọ́ ti ṣe bí ọ̀rọ̀ láàrin àwa àti kán mọ́ sọ̀kò àlùbásí wa láíláí ànígbà ní Russia ò fi gbà àwọn NATO nu ẹgbẹ́kẹ́gbẹ́ téèyàn bá dálẹ̀ tí ò bá ti ṣàǹfààní fún èèyàn ó yẹ kéèyàn jáde nínú ẹgbẹ́ yẹn so wà very very disturbing. Àwọn ìlú wo ló wà nínú African Union ṣe ń sáré kà fún yín èwo nínú wọn ló lágbára láti ràn wá lọ́wọ́ gan èwo nínú wọn tó jẹ́ African Union lára wọn ni Burundi wà Cameroon Central African Republic Chad Congo Chad ti jáde jàre Democratic Republic of Congo Equatorial Guinea Gabon Sao Tome Comoros, Djibouti, Eritrea, Ethiopia, Kenya, Madagascar, Mauritius, Rwanda, Seychelles, Somalia, Sudan, Tanzania, Uganda, Algeria, Egypt, Libya, Mauritania, Sahrawi, Arab Democratic Republic, Tunisia, Angola, Botswana, Lesotho, Malawi, Mozambique, Namibia, South Africa, Swaziland, Zambia, Zimbabwe, Benin, Burkina Faso ti jáde, Cape Verde, Ivory Coast, Gambia, Ghana, Guinea-Bissau, Liberia, Mali, Niger ti jáde, Nigeria, Senegal, Sierra Leone àti Togo. Tá bá wá ń sọ nípa
àwọn ECOWAS ó dàbí pé country 12 ní ECOWAS lórí lókù ní ECOWAS nísìnyí à ń sọ̀rọ̀ nípa Benin, Cabo Verde, Côte d'Ivoire, Gambia, Ghana, Guinea Bissau, Liberia, Nigeria, Senegal, Sierra Leone àti Togo. Country 3 ti jáde kúrò láàrin wọn. Country 3 tó jáde kúrò láàrin wọn ológun ní ṣèjọba lórí wọn. Láti ìgbà tó ológun ti ń ṣèjọba lórí wọn kò sí complain láwọn ìlú 3. In fact ti dùnnú wọn fi accept àwọn ológun inú wọn dòbó ológun gbàjọba ń bẹ. Burkina Faso tó darapọ̀ mọ́ wọn kàn ẹni tí ń ṣèjọba lórí wọn ọmọ kékeré ni wọ́n sì fẹ́ràn ẹ̀bí ẹ̀mí òun náà sì ń ṣe nǹkan àrà ń bẹ̀ débi tẹ́fì máa béèrè lọ́wọ́ ara yín pé nílòdé tí ológun náà kúkú máa tukọ̀ bí náà jàre káwọn olórí burúkú wọn yóò kó gbá lé because bí àgàn ọ̀bá rọmọpọ̀n yóò tọrọ àbíkú a ní kò ń wobi láàárọ̀ kò tiẹ̀ kú lálẹ́ káyé ó tiẹ̀ kí òun kú ewu ọmọ kán tiẹ̀ kí òun kú ewu ọmọ kí òun náà kú ewu ọmọ kó òun náà dáhùn ó bí ìyà bá jẹni jù lájẹjù èèyàn wu ọrùn bíi kéèyàn ó bu ẹnu kéèyàn jẹun o because ìṣẹ́ ń ṣe àwọn èèyàn kan kọjá àlà. So Nàìjíríà o Nàìjíríà òbí ilẹ̀ tó san fún wàrà tóyin ló ń jẹ́ bó bá sì jẹ́ báwọn oyin rẹ̀ dà o wàrà rẹ̀ ń kọ òòta ló fún gbẹ́. Now ọ̀rọ̀ tí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ẹgbẹ́ tó fi kíní ọ̀hún síta wọ́n pera wọn ní Uriwa once against alleged plot to legitimize ethnic militia. Sunday Ìgbòho fẹ́ rẹ́gísítà ẹgbẹ́ ajìjàǹgbara tí ó jà fẹ́tọ̀ ìran káàrọ̀ òjíire wọ́n ti yá táàgì ẹ̀ ní ethnic militia. Ilé tí Mufti Ìwó tó rẹ́gísítà ńkọ́ religious militia lóhun àbí kíni. Wọ́n ní kòkò bọ́ fẹ́yàwó lòun ọ̀fà jẹ́ ta ní sọ gbé bó jẹ́ mèrè ẹ bá mọ́ àní kí n sáà ti fẹ́ kan. Wọ́n ń kó wa bí ọmọ yẹdẹyẹdẹ wọ́n ń pa àwọn àgbẹ̀ sínú oko wọ́n ń fipá bá àwọn obìnrin wa lò pọ̀ wọ́n gba gbogbo ẹ̀gàn wa. Gani Adams lóun ti pariwo páwọn kìnìún ti dé ó ti dókè ogun ó ní wọn ò dáhùn ọlá dáhùn ó ní mọ́là yín kàkà káwọn èèyàn ṣàṣàrò ní tí wọ́n ń wí fún Gani Adams ni pé kó náà bọ́ wulẹ̀ kó gbanú oko lọ. Mo wá ń sọ fún wa pé sóyè òye ni ó yẹ Ààrẹ Ọ̀nà Kakanfò sí oyè ìdálọ́lá lásán ni o ẹ fi Gani Adams lẹ̀ jẹ́ kó jayé ẹ̀ káàkiri o àbí ńgbà tí wọ́n fi Akíntọ́lá jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò ṣé wọ́n ní kákíntọ́lá wá gbébọn ni ńgbà tí wọ́n fi Moshood Káṣímọ̀ wo Abíọ́lá tí wọ́n fi jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò sábíọ́lá tẹ̀ ń wò só lè yìnbọn pàtó só lè ta rọ́bà só lè jagun Aláàfin ló fi hàn jẹ́ láti ìgbà náà ló ti di oyè ìdálọ́lá kì í sóye jagunjagun mọ́. So anybody tí bá ń pàdé Ọ̀nà Kakanfò tí ń pe Gani Adams pé kó nìṣó lójú ìjà bí ìgbà téèyàn ń pa lẹ́nu ni bí àṣà ọ̀rẹ́ mi kan bí ìgbà téèyàn mọ nǹkan tó ń sọ bí ìgbà téèyàn mọ nǹkan tó ń ṣe ni bí ìgbà téèyàn ń wá ìwó relé ẹṣin ni. So kò work kò bára wọn mú ìgbà Gani Adams náà sọ̀rọ̀ ẹ jẹ́ sáré gbọ́rọ̀ ẹnu ẹ̀ kí n tó lọ síbi tàwọn Uriwa bí kí náà porúkọ ara wọn àwọn ẹgbẹ́ tó fẹ́ dààmú. Yẹ́lẹ́ tó fún mi ní ọ̀pá àṣẹ Ààrẹ Ọ̀nà Kakanfò 3 months later kò kọ lẹ́tà sí gbogbo àwọn gómìnà pé àwọn pípù yìí ti wọlé ó dá mi lọ́wọ́. Now ìgbà Gani Adams ní lọ́jọ́ tí wọ́n fòun jà Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ́yìn oṣù 3 lẹ́yìn ẹ̀ òun kọ lẹ́tà sí gbogbo àwọn gómìnà lóòótọ́ ni mo sọ sẹ́yìn láìmọye ìgbà olóyè Gani Adams kọ lẹ́tà sí gbogbo àwọn gọ́vnọ̀ South West Akérédolú ń bẹ láyé nígbà náà
pé àwọn onísùmọ̀mí ti délẹ̀ wa o, wọ́n pọ̀ nú igbó wa o, ẹjá wọ́nà bá ti ṣe. Wọ́n pè pàdé ọ̀hún lóòótọ́, wọn ni wọ́n jẹ́ káwọn sọ̀rọ̀. Ṣé ẹ gbàgbé ńgbà tán dá Àmọ̀tẹ́kùn kalẹ̀, mo sọ mo ní Gani Adams kọ lẹ́tà tẹ́lẹ̀, wọn ò reply lẹ́tà ẹ̀, wọn àdẹ̀ tún gbé gbèsè lé lórí. Láyé ìgbà náà báwọn gómìnà bá fẹ́ dá Gani Adams ló yẹ kán handle Àmọ̀tẹ́kùn security network ìgbà náà lé lọ́wọ́, reality. Kàkà bẹ́ẹ̀ wọn ò handle ẹ̀ fún, wọ́n gbé lẹ́lòmíì lọ́wọ́, wọ́n ṣẹ́ǹkì Gani Adams, ẹni ẹlẹ́ni náà dẹ̀ mọ́wọ́ lẹ́rán. Ẹ wá ń pẹ́ ó joyè kò bọ́nu gbó, ó joyè kò jáde, ó joyè ó fà sẹ́yìn, igbádogójì èrò wájà. Rárá o, iṣẹ́ tí wọn ò bẹ ni tá a bá jẹ tó ń ti yà ní rìn, iṣẹ́ tán bá bẹ ni tá a bá jẹ tó ń ti yìn ní rìn. Ibà Gani Adams ò lẹ́bi anybody. Ẹ gbádùn mi, iṣẹ́ tí wọn ò bẹ ni wọ́n bẹ́, wọ́n ti gbé fẹ́lòmíì. So now wọ́n á dá Àmọ̀tẹ́kùn kalẹ̀, àwa pàkíyèsí ìjọba sámọ̀tẹ́kùn tán dá kalẹ̀ pé eléyìí kọ́ ni ìmí sọ ń gbà náà, pé eléyìí kọ́ lèmi ń sọ o, pé kẹ́ ẹ dá kalẹ̀ o, eléyìí kọ́ làwa ń campaign fún o. Àmọ̀tẹ́kùn tẹ́ dá kalẹ̀ tẹ́ ní kí wọ́n máa gba fọ́ọ̀mù lórí íńtánẹ́ẹ̀tì yìí ń kọ́ làwa ń sọ o. Àmọ̀tẹ́kùn tá fẹ́ kẹ́ ẹ dá kalẹ̀ nípa àwọn tó jẹ́ jagunjagun, àwọn tí máa ń lọ sójú ogun, àwọn tí máa ń sọ di òru, àwọn tán ti ń yìnbọn pọ̀kẹ́rẹ́, tán ti ń yìnbọn pejò, tán ti ń pa ìgalà, àwọn la ní kẹ́ ẹ gbé yúnífọ́ọ̀mù sí lọ́rùn. Àwa sọ pé káwọn Àmọ̀tẹ́kùn wà láàrin ìgboro, kí wọ́n máa yan káàkiri, kí wọ́n máa gáìdì ó ń patí, kí wọ́n máa dúró sẹ́nu géètì, kí wọ́n bá yàn fa báàgì rádáadáa. Ní tá Àmọ̀tẹ́kùn dà nìyẹn o, ṣé tẹ́ta yàn wọ́n sínú. Lọ́pọ̀ ọgbà àwọn Àmọ̀tẹ́kùn gan ń tọrọ owó ju ọlọ́pàá lọ ní patí, wọ́n máa lé mú káàkiri ni. My chairman, mọ́mì ẹ bá wá nǹkan. N tó dà nìyẹn. Sójú sí Àmọ̀tẹ́kùn tá a ní ìdí nìyẹn. Àwọn Àmọ̀tẹ́kùn tá a rò pé yẹ ká dálẹ̀ làwọn Àmọ̀tẹ́kùn tí ó wà nínú igbó, tí ó máa yí igbó káàkiri. Àsọ débi pé ẹni tẹ́ bá fẹ́ gbà sámọ̀tẹ́kùn, ẹ jẹ́ kó jẹ́ ọmọ inú ìlú yẹn, àwọn ní ọmọ inú ìlú wọn tó bójú tó dáadáa. So wọn ò ṣe bẹ́ẹ̀. Alright, ẹ já sáré gbọ́rọ̀ Ìbà Gani Adams. Ẹ yá pé Southwest Security Summit tó pọ̀ náà. Ó ti kọ́ rìmáìlà ní 2 months later, ẹ tó bá mọ́nítọ̀ kan ṣe ń sọ̀rọ̀ pé kò sí ọ̀rọ̀ tí mo sọ tó dà ṣàdà tí ò ṣẹlẹ̀. Mo ní sọ ní 2 months later, mo kọ́ rìmáìlà tó wá jù sí mídíà. Nígbà tó ní tí mo tẹnu mọ́ àwọn mídíà wọn bèbè lẹ́gbà tó kọ̀ báwo mo bẹ̀ sí sọ̀rọ̀ lórí ẹ̀, mọ́ ẹ̀sìpáṣẹ́ lórí ẹ̀, báwọn gómìnà ṣe fọ́ọ̀sì láti ṣe mítìnì yẹn. Àwọn adéjì rẹ̀ mi lọ sí mo dálẹ̀ ọ̀rọ̀ jẹ́ sọ. Ó ní tún ní òun níta kó wá lé lé kó bá tó kù mí. Mo ní ló kọ́ mi, àwọn ẹ̀rẹ́ pa àwọn ẹ̀jẹ̀ káàrẹ́ sọ̀rọ̀. Ọ̀dáwọ̀. Don't politicize security issues. Ní fi òṣèlú bọ̀ ọ̀rọ̀ security. Nígbà tí ẹ̀ fà ṣẹlẹ̀. Alright, gbogbo nǹkan là ń fòṣèlú ṣe, kò sì ẹ̀sí bá àti ní fòṣèlú ṣe. Alright, eléyìí tó gbé mi wá gangan, ẹ̀jẹ̀ ń bójú tóun. Wọ́n fàtẹ̀jáde síta ní May 22, ó dàbí ìpànà nìyẹn, Joshua, àná 22 now. Okay. Wuriwa warns against alleged plot to legitimate ethnic militia. Date 22 May 2026. 4:28 a.m. The human rights writers, Alaseju of Nigeria, Wuriwa, has rejected moves by Yoruba Nation agitator Sunday Igboho to seek official approval
for the operation of the Ekun security network. The group warned that any attempt by the federal government to legitimize or arm such an ethnic-based outfit would pose a serious threat to national unity, constitutional democracy, and peaceful coexistence in Nigeria. Ṣùgbọ́n ní East, wọ́n dá Eastern Network ilẹ̀ without any government approval. Wọ́n sì operate dáadáa. Tí wọ́n bá ẹ̀ṣẹ̀ operate mọ́ lónìí lókù. Ẹnìkan kan arrest wọn, ẹnìkan kan complain kankan. Àní ti go ti mú fún wo. Tọ́ ẹ̀sẹ̀ dá tiẹ̀ kalẹ̀. Níbo làwọn human rights writer yìí wà òun náà wà ńgbà náà, kí ni wọ́n sọ ń pa rẹ̀? So ethnic security, ethnic militia ohun ò ṣe dálẹ̀, ṣùgbọ́n religious militia ilé yìí kò sí tó bàdé ńbẹ̀. It's okay. In a statement issued by its national coordinator Emmanuel Onwubiko, ọmọ Yíbò ní lóòótọ́. Kí ló máa ń bà yín lẹ́rù gan? Tó jẹ́ pé kò sí nǹkan tá a ṣe tẹ́ ẹ jẹ́ á ṣe dáadáa, tẹ́ ẹ jẹ́ á fọkàn ṣe, tẹ́ ẹ jẹ́ á farabalẹ̀ ṣe, tẹ́ ẹ jẹ́ á ṣe tọkàntọkàn, tẹ́ ẹ jẹ́ á ṣe lásìkò tó wù wá. Kílẹ̀ tá jẹ́ tó já wa lọ́rùn làwọn ọmọ Yíbò máa ń takò. Wọn ìtakò Fúlàní, wọn ìtakò Haúsá. Àbájọ tọ́jọ̀gbọ́n kan fi sọ wípé bí Haúsá bá gbọ́ ọmọ Yíbò lójú gbà, kàkà kó gbà tiẹ̀ padà ọmọ Yorùbá ní ó wá gbá lójú. Ọmọ Yorùbá tí ọ̀sẹ́ gbogbo tí Fúlàní àti Haúsá bá ṣe fún ọ lókè ọya, Yorùbá ni wọ́n kanra rẹ̀ mọ́ ń sàlẹ̀ ń bì. Ṣé wàá rí ẹrí wa nírì ẹni tá a lè mú làálẹ̀ dímọ̀ ni ẹ̀ sì lè dá wa mú. So the organization said the development raises serious national security concerns, citing previous inflammatory statements allegedly made by Igboho against political opponents and non-Yoruba presidential aspirants ahead of 2027 elections. Igboho sọ pé wọ́n lọ máa fi dáàbò bo àwọn tó bá fẹ́ dìbò, tàbí láti support àwọn tó bá fẹ́ dìbò, tàbí láti takò àwọn tó bá fẹ́ dìbò. Igboho fẹ́ wọnú igbó tọ̀ àwọn ajínigbé lọ. Yóò sì ní nǹkan tí ó bá àkí ẹ̀ kó tó di pé yóò lọ. Ọmọ Yorùbá sùn tẹ́tẹ́rẹ́ àmọ́ wọlé rán báyìí, àsọ nǹkan kan, àwọn orí nǹkan kan kọ báyìí. Àwa gangan ò sì lágbára kankan, a sì ní nǹkan kan tá a fẹ́ ṣe, ṣùgbọ́n ẹni tó fínúfíndọ̀ pé ẹ jẹ́ kí n lọ, mo fẹ́ lọ, ó wù mí láti lọ, mi ì lè máa wòran, ká tó ń support ẹ̀ amọ́wọ́ ti gbọ́n Dubai ni o. Ìrànlẹ̀ ń wò ọ̀dà o. Uriwa expressed concern that the proposed security outfit could be weaponized for political purposes under the guise of combating insecurity in the Southwest. The group advised the federal government against creating conditions that could encourage ethnic militia, political vigilantism, or armed partisan structures capable of intimidating voters or targeting perceived political opponents during the 2027 general elections. But during the 2023 general elections, àwọn ọmọ Yíbò lè tẹ̀lé èèyàn dé fún polling unit, wọ́n lè wo ẹni tó fẹ́ dìbò fún, tó bá dìbò fẹ́ lómi yàtọ̀ sí Òbí, wọ́n lè lù ọ́ tàbí kí wọ́n fa ìwé ìbò rẹ̀ ya. Mọ̀ra wọ́n lè ṣe bẹ́ẹ̀ torí ẹni tó tutọ́ sílẹ̀ tó ń fẹsẹ̀ ra ọ̀rán tí tó ti fi tọ́ onítọ́ ṣe ni ẹni ń sábọ̀tì ní wojú òjò, ẹni tó ṣe nǹkan àtùfù ní kì í sẹ́yìn kùlé. So, Uriwa disclosed that it had earlier petitioned the Department of State Services over alleged inciting statements credited to Igboho, but lamented that no public response or action had been taken by the agency. Action cannot take. According to the group, the silence of the security institutions over alleged hate speech and incitement risk creating the impression of selective enforcement of the law and unequal treatment of citizens
based on political or ethnic considerations. My advice fún ẹgbẹ́ yìí ò ní pé káwọn náà dá tiwọn sílẹ̀ nílùú wọn. Àgbàlagbà kan ò gbọ́dọ̀ tòkè Ògùn wá kọ́ máa ṣe mú gbòǹgbò lálẹ́dẹ̀ Ọ̀yọ́. Ẹgbẹ́ kan ò lè wà ní east kọ́ máa determine life wa fún wa ní west. Okay o, bí Igboho bá dá irú Ekun security network sílẹ̀ ní south west, ẹ̀yin náà dá irú kìnìún sílẹ̀ ní south east. Bó bá wù àwọn tó wà ní north káwọn dá irú ràkúnmí sílẹ̀ tàbí irú màálù sílẹ̀ ń bẹ̀. Kálukú lẹ́tọ̀ọ́ àtòrí ọ̀fẹ́ wáyé láti máa ṣe tánàdí fẹ́nìkan. So now according to the group, okay, selective enforcement of the law and unequal treatment of citizens based on political or ethnic considerations. The rights organization also expressed concern over what it described as a double standard in the handling of separatist agitators across different parts of the country, insisting that the Nigeria state must apply the law fairly and consistently without ethnic or political bias. Uriwa warned that approving or registering any armed ethnic security structure without strict constitutional safeguards, ẹ ṣe mọ̀ pé kò sí constitutional safeguard, because kí Igboho tó propose something of such, consultation ti wáyé with intelligent people, àwọn security agencies, àwọn lawyers tí wọ́n ti advise on the best way to go about it, both home and abroad. Ànìkan pèrò nìkan ní sọ́kọ̀ ìyá ẹ̀, Igboho nìkan pèrò, ó consult àwọn tó yẹ kó consult. Wọ́n back ẹ̀, wọ́n mọ legality ẹ̀, wọ́n dẹ̀ back ẹ̀ pẹ̀lú ẹ̀. Mo nígbàgbọ́ pé ìjọba ò lè consider kéèyàn kan máa kàn déédéé kọ into anything tó bá wù sórí ìtàkùn ayélujára, kó dẹ̀ máa wò pé ó máa wà effective. So Uriwa warned that approving or registering any armed ethnic security structure without strict constitutional safeguards, transparency, and federal oversight could worsen tensions and deepen mistrust ahead of the 2027 elections. They said, and I quote, "We believe that Nigeria cannot afford a situation whereby political actors or separatist figures build parallel armed structures capable of influencing electoral outcomes or intimidating sections of the population under the pretext of regional security operations. If any proposed outfit is approved, the federal government must ensure that it operates strictly within the confines of the law." Yes, of course. You operate within the confines of the law, under the transparent regulation and without political interference. The group urged the federal government, the National Assembly and Nigeria, security agencies, civil society organizations, and the international community to closely monitor developments surrounding the proposed security network to prevent any abuse capable of threatening democratic stability. Arua also called on the federal government to prioritize strengthening existing constitutional security institutions rather than encouraging the proliferation of ethnic-based armed formation. Lo and behold, ẹ̀yin ọmọ Igbo, ọ̀rọ̀ tá à ń sọ ń bí ni pé wọ́n ń jí àwọn èèyàn wa gbé. Ọ̀rọ̀ tá à ń sọ ń bí ni pé wọ́n gé orí tíṣà. Ọ̀rọ̀ tá à ń sọ ń bí ni pé àwọn ọmọ kéékèèké wọn kó wọnú igbó. Ọ̀rọ̀ tá à ń sọ ń bí ni pé gbogbo ọ̀nà téèyàn bá mọ̀ láti gba rẹ̀ kalẹ̀ lọ́wọ́ ogun tó ṣèèyàn mọ́ lèyàn ò fi gba rẹ̀ kalẹ̀. Ọ̀rọ̀ tá à ń sọ ń bí ni pé agbára ìjọba ò kan tí ń ṣẹlẹ̀ yìí mọ́. Ọ̀rọ̀ tá à ń sọ ń bí ni pé fúnra lára wa a fẹ́ gbèjà ara wa. Ní ṣe pé tí ń lọ la fẹ́ mọ́ kọlù, ṣùgbọ́n àwọn tí ń bẹnu igbó tí wọ́n ń jí wa gbé tán béèrè ransom tán fowó wá ṣẹlẹ́yà wọn, tán tún fowó wá empower ara wọn, àwọn la fẹ́ gbára wọn lọ́wọ́ wọn. So tán bá dẹ́gbẹ́ ìkalẹ̀ yóò rìn pẹ̀lú àṣẹ àti òfin ìṣèjọba orílẹ̀-èdè yìí.
Okay? The organization sympathized with victims of kidnappings and violent attacks in parts of the Southwest and acknowledged the genuine security concerns facing communities across the country, but stressed that solutions to insecurity must remain lawful, inclusive, and nationally accountable. Yes, yóò lawful, yóò inclusive, yóò nationally accountable. Tí mo lè sọ lórí eléyìn ọ̀nà. Ẹ̀yin bàbá, ẹ̀yin màmá, ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tí ń wò mí tí ń gbọ́ mi, ẹ̀yin mà jẹ́ mi lọ. Ọ̀rọ̀ líle yìí, kí ní ń bẹ̀yà Ìgbò lẹ́rù? Ìrú Ekun Security Network. Bá a bá dálẹ̀, ìrànlọ́wọ́ ni yóò jẹ́ fún ẹgbẹ́ yòówù tó bá wà. Kò dí ẹgbẹ́ kankan lọ́wọ́ láti gbìyànjú tagbára tiwọn. Ọ̀tún wẹ òsì, òsì wẹ ọ̀tún lọ́wọ́ fi mọ́. Yorùbá ní ká gba lọ ni bàtà fi dún. Bẹ́ẹ̀ ni, ìmírí fẹ́ gẹṣin kò ní kẹ́sẹ́, àmúkùrú fẹ́ gẹṣin kò ní kùmọ̀, rẹ̀ tó ní kùmọ̀ rẹ́sìn tí ó fi gùn. Láti wá ṣe yìí sí. Àwọn èèyàn kan wá àwọn akọni tí ó dìde ràn wọ́n lọ́wọ́ wọn ò rí. Àwọn kan ní wọn ò jáde. Àwa wá láwọn tí ó jáde, oríṣiríṣi àwọn èèyàn wá ń ṣe tánàdí. Lo and behold, Igboho lórúkọ, abẹ́rẹ́ rẹ̀ lókùndí, ó ṣe é wá. Anything tó bá dákalẹ̀, gbogbo èèyàn mọ̀ nítọ̀ ẹ̀. Ìjọba mọ̀ nítọ̀ ẹ̀. Yóò sì wà transparency. So my brother, from Uriwa organization or whatsoever you call it, you fit dey hear me. Oga, you fit register something of that nature for your place too. You fit call am Iru Kiniun, lion tail. Those of the north can register their own too and call it cow tail. This one na tiger tail, Iru Ekun. Tiger tail. Your own fit be lion tail. Another person fit be leopard tail. Another person fit be donkey tail. And so on and so forth. So far we are all working for same purpose. That is everything against insecurity. We are fine. We could not sleep with our two eyes closed. Is that not a concern? Are you not concerned too? Are you happy? Some puppies, children, were abducted. Just recently, brother, Uriwa, make una take am easy. Igboho no be your enemy. Igboho is doing everything possible to put things in rightful place. So, ẹ̀yin ìyá àti bàbá gbogbo yín lẹ ń gbọ́ o, ọ̀rọ̀ ló délẹ̀ yìí o, mo mọ̀ bóyá ẹni gbólóhùn kan tàbí gbólóhùn méjì sí. +234 915 147 9599 +234 915 147 9599 àti +234 904 851 9362 +234 904 851 9362. Nọ́mbà tẹ́ fi láǹfààní láti pè mí nù, bóyá wọ́n rí pé kan tàbí méjì gbà kó tó rí pé wọ́n máa lọ. Yàwá lùkọ́ lóògùn bẹ́ńbélé báyìí ti tó lò. Wọ́n ti ò bẹ́yìn kó sọ̀ kan mọ́sà, bó bá jẹ́ méjì kó funfun kò jù bá náà lọ. So mo sì nígbàgbọ́ pé ẹ máa bá mi share program yìí kó lè délé kó lè dóko kó dẹ́sẹ̀ kú kó dọ́nà jíjìn káwọn èèyàn lè mọ tá à ń sọ nípa rẹ̀, torí tiwa gangan kọ́ o, torí tiwa náà sì ni o. Whatever tá a bá ń ṣe láyé wà láì torí wa ni. Ṣé mi ò lọ́mọ ni? Ṣé mi ò lẹ́bí ni? Ṣé mi ò lára ni? Ẹni tí ọkàn yàn lèèyàn mọ̀ gbàdúrà. Bí ó bá kàn wọ́ tó bá kẹ́ ẹni tí ọkàn òun kọ́.
tó bá kanú ilé kan nísìnyí tí ọkàn tó o sì tán mọ́nu ilé ọ̀hún tán wá ní ẹ̀mọ́ dáwó sóò ní dá tọ́rọ̀ ní kọ́bọ̀ ni owó tó yẹ kó fira gàrí àtẹja panla ìwọ náà tàn mọ́lẹ̀. so ìjàmbá ò ní ṣe wá o nílẹ̀ káàárọ̀ òjíire ìjàmbá ò ní ṣe wá lórílẹ̀‐èdè nàìjíríà ìwọ̀nba ilé ìta àti rí ìkọlọ̀ mọ́jà rírọ ẹ̀ mọ́ àánú Olódùmarè ò ní fẹ́ nìkọ̀ọ̀kan wá sílẹ̀ o gbogbo ẹ̀yin tẹ́ wà lókè òkun lórí ọ̀rọ̀ ẹ̀kọ́ èdè Yorùbá wa ibi tá a ti ń sọdún làṣàmàjà láti sọdún múláwá bẹ́ẹ̀ ni so lórí ẹ̀kọ́ èdè Yorùbá wa pẹ̀lú ògo Ọlọ́run oṣù yìí ti ń parí lọ ọdún yìí tó ń parí lọ ìwọ̀nba tó kù kọ́dún ó parí mò ń rawọ́ ẹ̀bẹ̀ sí Elédùmarè má jẹ́ ń bọ́ ọdún lọ tọmọtọmọ ẹ̀yin náà sọ tí o ọdún yìí tó ń parí lọ ìwọ̀nba tó kù kọ́dún ó parí mò ń rawọ́ ẹ̀bẹ̀ sí Olódùmarè má jẹ́ ń bọ́ ọdún lọ táyà tọmọ. so àtẹ̀mí àtẹ̀yìn àníbọ́dún lọ o lágbára Ọlọ́run á sọ̀pọ̀lọpọ̀ ọdún láyé iléyá ti dé iléyá ti dé iléyá ti dé báríkádì sálà ẹ̀kọ́ ọdún iléyá ti dé òun ọ̀rẹ́ ran àgbọ̀ ọdún o mo tí ì rí o mo ní kí n rán létí ni pé mo tí ì rẹ́ran àgbo èmi náà máa paléyà bí mo tí ì wọlé yá ni bẹ́ẹ̀ bá sì mọ̀ pé mo tí ì wọlé yá kò sí ìyọnu kò sí wàhálà ń bẹ̀. so ẹ fẹ́ káwọn ọmọ yọ ìwé ẹ̀sìn gan fine àbí no problem ẹ fẹ́ káwọn ọmọ yọ darapọ̀ mọ́ afọ ẹ̀kọ́ èdè Yorùbá orílẹ̀-èdè kórílẹ̀-èdè tẹ́ bá wà ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +234-904-851-9362 +234-904-851-9362 ẹ like ẹ follow page mi lórí Facebook Awikonko television Awikonko television ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV Awikonko TV bákan náà ẹ wá èdè Yorùbá TV àbí Onídèmàdè TV Onídèmàdè TV Onídèmàdè TV fún Onídèmàdè game show àjèjì ọwọ́ kan gbégbá dórí ijó ànìkànjó ìkọnilẹ́sẹ̀ ní ijó àjùmọ̀jó ní gbayì àánú Olódùmarè ní jọ fi wá sílẹ̀ àní rìn lọ́jọ́ tẹ́bi ń pọ̀nà àní pàdé àgbákò láṣẹ Èdùmàrè mọ́ ń dágbére tí kókó tààrùn kọ́ lágbára Ọlọ́run tó láǹfààní àti tún pàdé lọ́jọ́ mi ọjọ́ rẹ̀ títí ìgbà náà n ò ní gbọ́bi sí ẹ̀ ní gbọ́bi sí mi àti mi àtẹ̀yìn kájọ fà ẹ̀kú dẹ́gbẹ̀rà ó dàárọ̀ òun ayọ̀ lásùn báyìí gàrí o. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan ẹ̀wà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. lórí ètò olùsọ̀rọ̀ olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n o. olómi ọgbọ́n ètò ìyẹlẹ ìkànnì. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ní ọmọ òye nìkan o. ẹ̀wà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. kálẹ̀ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lómi jàmbó rẹpẹtẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n.